Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ojú tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ebi àti ìgbéyàwó, marriage and hunger. Ebi ti wọnú ìgbéyàwó, ìgbéyàwó ti wọnú ebi. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ̀yin ni kẹ́ máa bá mi ká lọ. Ṣé rí, mo sọ fún yín pé ebi ti wọnú ìgbéyàwó, ìgbéyàwó ti wọnú ebi. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe marriage pátá, congratulations. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ń bímọ pátá, congrats. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣílé náà, congrats. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tí gbogbo àwọn ọmọ yín, àwọn ọmọ wa tọ́ṣẹ̀ wọlé sílé ìwé, ẹ kú resumption time. Àsìkò táwa yìí, màá máa sọ mo ń sọ́nà pé Yorùbá ní obìnrin tí a bá fijó fẹ́, ìran ló máa wò gbẹ̀yìn. Understand ọ̀rọ̀ yẹn ni. Kí là ń pè ní ìgbéyàwó? Ìtẹ̀síwájú ló yẹ kó jẹ́, but torí pé topic méjì ni. Ọ̀rọ̀ ìgbéyàwó dàbí ọ̀rọ̀ ẹ̀sìn ni. Quran sọ pé astajibu astajibu lakum, Ọlọ́run ní ẹ mọ̀ mí, ẹ wá mi kẹ́ tó sìn mí. Obìnrin tó fẹ́ fẹ́ mọ̀ kó wá kó tó fẹ́. Ẹ má ti torí under of enjoyment kó fi ní ìyàwó kí wọ́n wá pé ẹ lọ́kọ. Ọlọ́gbọ́n o, olóye o. Àsìkò táwa yìí, ẹni tó fẹ́ sílé ṣó sì lè bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aláṣẹ lórí ẹ̀. Àsìkò táwa yìí, ṣó sì lè ṣe responsibility ẹ lórí àwọn ọmọ ẹ bó ṣe ń ṣe tẹ́lẹ̀ lásìkò táwa yìí. Ok? Ìyàwó ẹ tó fẹ́ tó mú kúrò lórí street tó ẹ mọ̀ pé àwọn obìnrin kan wà wọn ò ṣe ìgboro rárá from virgin to marriage wọn ò ní ọ̀rẹ́. Àwọn obìnrin kan wà from secondary school ó tètè lọlé ọkọ kò lẹ́spírẹ́ǹsì gbòòrò ògbọ́n fún ẹ gan dẹ̀ mọ̀ pé ọmọ yìí fine gbogbo àwọn ọ̀rẹ́ ẹ ṣe gbòòrò wọ́n rí gbòòrò ó wá kàǹpù ọmọ yìí mọ́ abẹ́ ó sọ́ di ìyàwó ẹ̀ òun provide gbogbo nídìí ẹ̀ fún o ò fẹ́ kó wo ìta o ò fẹ́ kí ó máa wò pé àwọn ọ̀rẹ́ òun ṣe dáadáa jù òun lọ nítorí pé òun ti marry àsìkò tó wà yìí o ò dẹ̀ lè continue gbogbo kinní yẹn fún tí ọmọ yẹn bá jó lójú kòkòrò ó máa tẹ̀lé àwọn ọ̀rẹ́ kó wá ń ṣe ó gbóbìnrin àsìkò yìí ló mọ̀ bẹ́ẹ̀ ní ìtorí pé àsìkò táwa yìí ṣé o lè ṣe bí ọkọ lórí ìyàwó ẹ ọlọ́gbọ́n o olóye o tí torí ẹ̀ ní àyè kájọ dọ̀rẹ́ wà a ní láti jọ dọ̀rẹ́ kí mo rí èèyàn tó jẹ́ kó mo rí èèyàn tèmi jẹ́ ká tó fẹ́ra wa tí a bá ní opportunity láti dọ̀rẹ́ kẹ́kọ̀ọ́ pé bóyá àwọn ọmọ yẹn ṣá ọmọ yẹn jọ yẹ òun náà pé máa wọ̀wọ́ ìṣe amọ̀dẹ̀ ń wọ́wọ́ ẹ̀gbà sórí táìmù yẹn tó jẹ́ kí màtíríà ti wùbù ẹ lójú táìmù yẹn tí wọn náà tó jẹ́ kí ìfẹ́ tó jẹ́ kí ẹrù àyà tó jẹ́ kí ẹ̀yìn tó wà tọmọ yẹn ní kó wù ẹ lójú tó fi gbé sílé àsìkò tó wà yìí o ò dẹ̀ lè maintain kíní yẹn mọ́ ní àsìkò tó dẹ̀ ń lé ọmọ yìí ẹ̀yin tẹ́ ń du ọmọ yẹn tó méjì sí mẹ́ta àsìkò tí o wà lè continue mọ́ ọmọ yìí dẹ̀ sì fẹ́ máa ṣe bó ṣe ń ṣe kí ló fẹ́ kí obìnrin bẹ́ẹ̀ yẹn ṣe ìyẹn one two obìnrin tó mọ̀ pé ẹ̀kan abẹ́méjì kò kí ń tó o ní láti lo drugs kó tó máa bá a sùn ó wá fẹ́ sílé ó wá délé ó wá ń ṣiṣẹ́ kan sùn àsìkò táwa wà yìí àwọn obìnrin kan máa adapt o pé normally àwọn obìnrin kan wà gbogbo wá fún wọn ní ẹ̀ márùn ọ wà nílé bó jẹ́ kan ọ wà contented ọ ní tẹ́lọ́rùn but àwọn kan wà o try láti fi material thing jẹ́ kọ́ ní tẹ́lọ́rùn ọ mọ̀ pé o satisfy àwọn o ọ mọ̀ pé o ṣe dáadáa pẹ̀lú àwọn but o náwó fún wọn o dẹ̀ ń ṣe ẹ̀kan tó wáyé wa ṣé wọ́n máa bẹ́ẹ̀ manage ọ̀dẹ̀ máa but àsìkò tó bá wá lè continue kíní yẹn ọkàn wọn máa pín sí méjì wọ́n máa pé ọmọ àlẹ́ ara ẹ̀ yóò rè kò ní tó bá tún dorí kíní tìbí náà akọ máa ṣe bí wọn ó wá rí ẹnìkan tí yẹn kọ́kọ́ fi owó attract ẹ̀ tó gain attention ẹ̀ tí yẹn wá ń fún back to back bí o ṣe fún o ti kọ́ lose marriage ẹ̀ aláwọn ọkùnrin àtòbìnrin kan gbé nígbè pé wọ́n ti kọra wọn lẹ̀ nípa ti ẹ̀mí but wọn kọra wọn lẹ̀ nípa ti ara
ọlọ́gbọ́n ò olóye o àwọn ọkùnrin ọkọ àtìyàwó kan wà wọ́n ń gbé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó wọ́n ti kọra wọn nípa ti ẹ̀mí but torí pé ọgbọ́n sì wà láàrin wọn kí lára yìí máa sọ mo fẹ́ kọ́ sọ mí lẹ́nu mo fẹ́ kọ́ pé mo kó ilé ọkọ mi mo fẹ́ kọ́ máa bá mi kà bọ̀ ọ̀hún nífẹ̀ẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó ń dun ọkùnrin nínú ta kó tó wọlé ọ̀tọ̀ lẹ́ni tó ń dun obìnrin nínú tó bá ti wọlé kọ́kọ́ jọ sùn irú relationship yẹn ó wà very risky gan ẹ lè para yín dànù no tí kò bá ti sífẹ̀ẹ́ mọ́ ẹ fún peace láyè bẹ́ẹ̀ ni wọ́n ní à ń bá ní sùn káfa ní tan ya kó ṣe kó gbà ilé bàbá ọmọ mi máa kú sí òun rí nǹkan jẹ́ ń bẹ́ẹ̀ ni tó bá pa ẹ́ ó lọ you are gone wọn kì í forí ti marriage tó bá ti yọ gbàgbós dání wọn kì í forí tì tó bá yẹ pé ìyá ẹ ló kó ẹ sí ọmọ abẹ́ẹ̀ká ọmọ abẹ́ẹ̀ká ọmọ abẹ́ẹ̀ká kúrò ńbẹ̀ tó bá ti kú kò sẹ́ni tó ń bẹ̀ ká mọ́ má ti but hold on ẹ má ṣe pé má ti torí pé bóyá ó ti ṣe tẹ́lẹ̀ kò ṣe mọ́ ó wá fẹ́ lọ kó wá máa pè wẹ́ mi ò lè wá kú àwọ̀ mi yìí kò ń ṣàwọ̀ ọ̀yà nígbà táwọ̀ ẹ̀ ò bá já wọ̀ ọ̀yà ibi tó ń lọ náà ó bẹ́ fọ̀n lábàtà ó yọ̀ bẹ́ẹ̀ tí omi lówó bóyá ó mu kú ó bọ́kùnrin ó ń lo mọ́tò ó lo chain ó lo gold mature man ó wá òbúyá ó ti rí number one ẹbí wọ́n ń dáṣà kan sí wọ́n pé wọ́n pa àwọn kan ní àlùmọ́ńjìrì wáyé fi ń dáṣà àwọn ọmọ ẹ̀ ò ṣe ní má jẹ́ àlùmọ́ńjìrì because most marriage tẹ̀ ń wò yìí kò kí ń ṣe marriage ìfẹ́ bí àwọn bàbá wa ṣe ń nífẹ̀ẹ́ most àwọn tó kàn ń pe love you don't know the meaning of love ẹ̀ mọ̀ kọ́ tó pè ní ìfẹ́ o lè nífẹ̀ẹ́ ọmọ tó bí o lè nífẹ̀ẹ́ bàbá ẹ̀ o lè nífẹ̀ẹ́ ìyá ẹ̀ o lè nífẹ̀ẹ́ àbúrò ẹ̀ o lè nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ̀ o lè nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ìfẹ́ kan nìyẹn ẹni tó bá wá nífẹ̀ẹ́ èèyàn kì í fura sí ó dàbí òṣùpá ni pé ẹni tá a bá ti ń bá rìn má fura sí ẹni tó bá fura sí má bá rìn nítorí pé o ní láti mọ ẹni tó fẹ́ bá rìn kó tó bá rìn ọ̀rọ̀ ìfẹ́ kẹ̀dẹ̀rẹ̀ ìrìn àjò tí ò lópin ni ikú nìkan ló lè yà yín o wá ti torí material things o torí nǹkan tó fẹ́ jẹ o fẹ́ bà ọjọ́ ọ̀la ẹ jẹ́ àlẹ́ lómi kọ́ wà pé torí kí mo kàn fẹ́ bímọ fẹ́ nìyí kí n lè jẹ nǹkan nù ẹ̀ o ò wo ibi tó fẹ́ bímọ sí o ò wo foundation ọmọ ẹ o ò wo ọjọ́ ọ̀la ọmọ ẹ àwọn yẹn lówó ẹ mi ò mind ó ti níyàwó ńlé ó ti ní kinní kan lè bọ̀ mi ò mind kí nǹkan bímọ fún ní wàá dẹ̀ máa tọ́jú àwọn ọmọ ẹ̀ o ti mistake ẹ̀ tí bàbá bá ní owó tó bá ní pé kó bímọ fóun tí bàbá yẹn bá ti absent tó dẹ̀ ń provide need àwọn ọmọ ẹ̀ absent bàbá yẹn máa wọ̀n life ọmọ yẹn tó bá dàgbà gbogbo single mother pátá gbogbo single father mo ò sọ ẹni tí ìyá wọn kú o mo ò sọ àwọn tí bàbá wọn kú o ó ti yé but kò sí bó bá ṣe lè tọ́ ọmọ tó bá dé pé single father ní ẹ tó dá tọ́ ọmọ absent ìyá ọmọ yẹn bóyá ìyá ẹ kú ni o bóyá ìyá ẹ fi ẹlẹ ni o bóyá ẹjọ jà ni o absent ẹ máa wọ̀n life ọmọ yẹn bàbá náà the same thing mi ò ní ní bad way mi ò ní ní good way but absent ó máa wọ̀n life ẹ ó máa wọ̀n serious ó máa wọ̀n life àwọn ọmọ yẹn tí òbí méjì bá jọ gbọ́ ọmọ tí bàbá àti ìyá bá jọ wà gbogbo ẹ̀yin tẹ ní bàbá láyé tẹ níyà láyé gẹ́gẹ́ bí èmi ọlọ́run nípa bàbá òun nípa ìyá báyìí o ẹ̀yin tẹ dẹ̀ tí ní kan àbí kejì láyé náà ọlọ́run àdẹ̀lẹ̀ fún wọn ọlọ́run àfọ̀nkẹ́ wọn ká má tí wàásù àwọn tí kò tí ì ní ọgbọ́n o ò tí ì mọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì tó fi lùsì kan náà àwọn òbí ẹ àbí o ò tí ì mọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì tó fi lùsì àwọn òbí ẹ méjèèjì kò sí àwọn tó lè tó ẹ kò sí bó ṣe lè ṣe oríire tó láyé absent àwọn òbí ẹ méjèèjì tó da ìjẹsẹ̀ lójú máa wọ̀n ní láìpẹ́ yes mo sọ bẹ́ẹ̀. ó dà pé mo ti ń yà ebi àti ìgbéyàwó ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣe rí ìjọba ó kàn yín náà gbogbo marriage ti dàrú gan nǹkan tí marriage ṣẹ̀dẹ̀ dàrú ni pé àwọn nìkan wà wọn ò lè mú olè mọ́lẹ̀ ìwọ̀nba nǹkan tó ń rí ló sì ń rí but nǹkan tó ń rí yẹn kò lè fi dí àwọn ibi tó yẹ kó dí marriage ẹ ti break àwọn obìnrin míì náà wà wọn ò bí wọn bẹ́ẹ̀ wọn ò tọ́ wọn bẹ́ẹ̀ but nígbà tí ibi ti pa ó dẹ̀ fẹ́ safeguard àwọn ọmọ ẹ̀ ó máa ṣe nǹkan tí ò fẹ́ ṣe ìjọba ẹjọ́ gbogbo ọtí bá mọ̀ pé ẹ lè ṣe kí lè gbogbo home ti break gan-an school ló tún wọlé báyìí sí àwọn èèyàn máa sáré kíjokíjo ẹni tó fẹ́ sanwó ilé ẹni tó fẹ́ sanwó school the same income tó dẹ̀ ń wọlé fún bàbá náà ló sì ń wọlé àwọn ọkùnrin kan dẹ̀ wá ń sìn gbogbo bá sì parí ní kíkan lè ọ́ ní owó èṣù kan lọ́wọ́ wọ́n fẹ́ báyàwó ẹ̀ sùn ọlọ́run kọ́ lè mọ̀ pé o wà competent yes wọ́n lówó èṣù yẹn lọ́wọ́ nǹkan tó ń jẹ́ ń yànú ilé ẹ̀ tí wo ò lè fún yàwó ẹ fẹ́ fún un wọ́n lè máa bá sùn
ìwọ náà dẹ̀ ń ṣe. Yorùbá ní ẹdìyẹ ń làágùn níwọ̀n ara ẹni ò já mọ́ ò dẹ̀ lè múlẹ̀ mọ́lẹ̀ torí tó bá fẹ́ ìjọba ní ká cut ó ní cut your shoe according to your size àti cut ẹ̀ kò bá mọ̀ láńlọ́ọ̀dù ń fowó kówó ilé wọ́n fowó kówó skul bẹ́ẹ̀ ibi tó wọ́n yẹn dẹ̀ ti ń wọlé kò pọ̀ mọ́ báńkì ìdìbò mi ti bírèkì gan but mo kí n bá tí wàá blame yẹn ìjọba náà ìbọn náà marriage tó wọ̀ yìí ṣé torí owó ló ṣe wọ marriage tàbí torí material tàbí torí ìfẹ́ tó ní sí ọkọ ẹ̀ ìwọ tí ò bá ti torí ìfẹ́ wọ marriage yẹn á máa mì báyìí ó máa ṣe ó máa break gan torí gbogbo nǹkan tí òun rí tó bá ti lè ṣe mọ́ ọ máa fẹ́ ṣe nǹkan míì àga àwọn orí burúkú gbogbo àwọn influencer tó wà lórí ayélujára sí jẹ́ pé motivational speaker orí burúkú ẹni tí ò ní kọ ọkọ ńlé ó máa social media á máa advice àwọn tó lọ́kọ ńlé ẹni tó níyàwó ńlé ó máa lóun ṣe matchmaking kí ló ń ṣe yín nǹkan tí ò ní ò lè fúnyàn ẹni tí ò bá ìyá àti bàbá ẹ̀ gbé rí ó advice ẹ̀yin tẹ́ ní ìyá àti bàbá ẹni tí ò rí ìyá àti bàbá tó bí sójú rí ó máa wá sọ̀rọ̀ láwọn aṣojú advice ẹ̀yin tẹ́ ní ìyá àti bàbá kí ló ń ṣe pípọ̀ yìí náà sórí má jẹ́ kí n ṣe pé à ń gbógun lẹ́nu abo rẹ̀ kí ló ń ṣe yìí náà Yorùbá ní ẹni bá sọ lẹ́nu ó so àpò yàkọ́ bẹ́ẹ̀ ni kí ló ń ṣe yìí ẹ̀yin ọmọ kùtù jíire ẹ̀yin ọmọ Yorùbá àbáwọn kan ẹ lọ kọ́ àṣà àti èdè wa tó bá wo àṣà wa àti ṣe wọ́n máa rí pé ó máa rí ayé gbé so like kò sẹ́ni tó easy fún náà but àforítì wà èèyàn máa ń ní ayọ̀ ọkàn tó bá ti ní ayọ̀ ọkàn gbogbo nǹkan máa tẹ́ ẹ lọ́rùn inú ayọ̀ ọkàn mo sọ ẹ lọ́wọ́ program mi mo sọ̀rọ̀ nípa ìlara ẹni tí ò bá ti ní ayọ̀ ọkàn ló máa ní ìlara ọmọlàkejì ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí kò bá ti ní ayọ̀ ọkàn dẹ̀ bẹ̀rẹ̀ láti ibi tó bá ti bí ọmọ tó bí wàá ti máa wo nǹkan tọ́mọ ẹ ṣe tó bá fún ní nǹkan ẹ̀ kan tí ó bá àwọn àgbẹ̀pẹ̀ wọn máa ń gbọ́ ọmọ lọ́wọ́ ni wọ́n máa ọmọ báwọn bí wàá ṣe tọ́ wáyà tó sọ yẹn ń tọ́ ọmọ sí ẹlòmíì social media ló fi ń tọ́ ọmọ ayélujára ló fi ń tọ́ ọmọ ẹlòmíì gọ́gùn nǹkan tí ó ń ṣe ọmọ ẹ̀ ẹlòmíì wà gọ́gùn ló máa ń béèrè nǹkan ìjọba tábà pariwo ìjọba náà you need to check ourselves. Ebi àti ìgbéyàwó